èèyàn lè káàbọ̀ sí National Gist TV gist tèmi bí a ṣe gbọ́ ò wọ́n ní àwọn obìnrin méjì kan wọ́n ní wọ́n wọ palace o wọ́n ní torí wọ́n fẹ́ ṣe sacrifice fún àǹtí Awon lórí ìbírí pot èyí tó jẹ́ pé wọ́n ní wọ́n lọ bẹ́rì sí inú palace tí látìgbà yẹn tí ara fi ń yún wọ́n ní so wọ́n ní àwọn obìnrin yìí wọ́n ní bọ̀ gbàtán fẹ́ wọlé wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ nǹkan tí wọ́n rí nínú kámẹ́rà ẹ̀yin èèyàn lé a ti sọ story ìbírí pot yìí fún yín rí ìbírí pot ó jẹ́ ìkòkò èyí tí àǹtí Awon tí ó gbé wá sí inú palace tó dẹ̀ jẹ́ pé àwọn sí àkábíyèsí lórí ni wọ́n rí nǹkan tí wọ́n gbé wá sínú palace tí wọ́n dẹ̀ ní pé wọ́n lọ wú ṣùgbọ́n wọ́n ní ewu tó bá ìbírí pot jáde ní pé ó yẹ kí wọ́n fi aṣọ dúdú wé kó tó di pọ́n sọ sínú odò tó ń ṣàn wọ́n ní ṣùgbọ́n àwọn tó wú wọ́n ní wọn ò mọ̀ wọ́n látìgbà yẹn ni ara ti ń já àǹtí Awon jẹ ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o allegedly nìyẹn ṣùgbọ́n wọ́n ní bí àǹtí Awon ṣe ń gbé gbogbo ìgbésẹ̀ láti wá ẹni tí ó máa bá ṣe sacrifice wọ́n ní pàbó ló ń já sí wọ́n bá tiẹ̀ tún ṣe gbọ́gbọ́ wọ́n ní àwọn fámìlì wọn kan wọ́n ní wọ́n fẹ́ kó àwọn èèyàn kan wọnú palace wọ́n ní wọ́n bribe àwọn security wọ́n ní ṣùgbọ́n àṣírí tú wọ́n ní bó ṣe arrest àwọn security yìí nìyẹn ṣùgbọ́n ìta wa gbọ́ tó yà wá lẹ́nu ẹ̀yin èèyàn lé wọ́n ní àwọn obìnrin méjì kan wọ́n ní wọ́n rí wọn ní inú palace tí wọ́n fẹ́ máa wú ìbírí pot yìí ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí National Gist TV. National Gist TV àtúndé National Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí National Gist TV máṣọ́ládé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá àtúndé o àtúndé National Gist TV àtúndé. èèyàn lé ẹ kàn sí wa ní nationalgisttv@gmail.com ọlọ́run elédùnmarè á ràn gbogbo yín lọ́wọ́ òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí wọ́n wo inú kámẹ́rà tí wọ́n wòó pé báwo ni àwọn obìnrin yìí ṣe wọlé wọ́n ní ewúrẹ́ méjì ni wọ́n rí o wọ́n ní ewúrẹ́ méjì ni wọ́n rí nínú kámẹ́rà wọ́n ní ṣùgbọ́n wọ́n ní àwọn obìnrin yìí tí wọ́n fẹ́ wú láti ṣe sacrifice kan fẹ́ wúlẹ̀ wọ́n ní wọ́n ti arrest wọ́n ní àwọn obìnrin méjì yìí wọ́n ní bó ṣe fẹ́ ń wúlẹ̀ ni wọ́n gbọ́ ni wọ́n dẹ̀ lọ bá wọn ni wọ́n arrest wọn pé ta ló kó wọn wá sínú palace wọ́n ní wọn sọ nǹkan kan wọ́n ní bí wọ́n ṣe fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ nìyẹn wọ́n ní àwọn ọlọ́pàá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí wọ́n nígbà tí wọ́n dẹ̀ wú lọ wo inú kámẹ́rà pé kọ́ tiẹ̀ fi mọ bí wọ́n ṣe wọ inú palace ni wọ́n wá rí i pé ewúrẹ́ méjì ni wọ́n rí nínú kámẹ́rà ẹ̀yin èèyàn lè rí pé yìí tún lágbára lórí gbogbo ìwà yìí ní pé kí Queen Naomi má padà wá sí inú palace o gbogbo eré ni àǹtí Awon gbogbo ẹ̀ ni wọ́n ti sá wọ́n ń sáré kétékété kò síbi tí wọ́n sáré dé lórí ọ̀rọ̀ yìí pé kí Queen Naomi má lè return sí inú palace kábíyèsí sí inú palace bàbá wa ẹ̀yin èèyàn lé so tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ àwọn obìnrin yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o a dúpẹ́ lọ́wọ́ gbogbo ìfẹ́ tí ẹ ní sí National Gist TV ní agbára ọlọ́run á bá wa dúró ti gbogbo ilé àti ọ̀nà yín o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o láíláí
ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.